Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum, my brother in Islam and my sister in Islam. This is where one scholar from northern side. This is where he came 5 days ago. Ahmad Gumi. Gumi came to Igboho 5 days ago without informed all the indigenous people of Igboho. Gumi snake into Igboho to come and do video here. So as a good scholar, Gumi if Gumi want to prove that he is a good scholar, according to Al-Quran, Quran says that La tadkhulu buyutan ghayra buyutikum hatta tastahnisu wa tusallimu ala ahliha. Quran says that you should not enter somebody's house. You should not enter somebody's town. You should not enter somebody's city until you inform the people in the city. So it's like Gumi did not know what he's doing. Gumi don't know anything in our Quran. If Gumi knows what he's doing, Gumi supposed visit all the Islamic clerics in Igboho. Gumi did not visit Imam in Igboho. Gumi did not visit any Islamic scholar in Igboho, especially our Royal Highness in Igboho. Gumi did not visit any one of them. He sneak, Gumi and his people sneak into Igboho and do video. Although we did not know the agenda of Gumi, but I know Gumi and his people, Gumi and his Fulani people must have hidden agenda. Must have hidden agenda. Yes. Because we all know it's not today that we know that Gumi is always soliciting for bandit people. Gumi always soliciting for kidnapper people. Gumi always soliciting for terrorist people. So he solicits for Boko Haram people. Now Gumi just bang and his people into Igboho without notify anybody. And Al-Quran says that inna mali mu'minuna ikhwatun fa aslihu bayna akhwaykum. If truly Gumi want to make peace, he's supposed to visit the Royal Highness, the Kabiyesi of Igboho. If truly Gumi want to make peace, he's supposed to visit the chief imam of Igboho. If truly Gumi want to make peace, he's supposed to visit all the Islamic clerics and all the pillars of Igboho. But Gumi did not do that. He just came. He sneak. Gumi sneak, because all the indigenous people of Igboho, they are here. We have community leader. Indigenous of Igboho, àwọn bíbí Igboho, àwọn tí wọ́n jẹ́ ọmọ bíbí tí wọ́n ò dẹ̀ fi ayé wọn ṣekúṣe, ẹ̀mí wọn ìwà sọmọ Igboho nìkan, ọmọ bíbí ilẹ̀ Yorùbá, àwọn ọmọ ọkọ bíbí. Yes. Mashallah. Ègbó ló sọ o. So àwọn bàbá wa nílùú Igboho. Chairman ló. Mashallah. Community leader Igboho, Mashallah. So ẹ dákun ẹ bá gbogbo àgbáyé sọ̀rọ̀. Community. Alhamdulillah. Help us share the program, please. Share program Igboho share program. Kò sí délé ọba gẹ́gẹ́ bí àfáà tó tún jẹ́ kò délé chief imam ìlú. Ọba Abdulrasheed Aníkúlápó Jayéọlá ọ̀nà oníbodè. Imam Mudasiu.
ilẹ̀ Yorùbá pátá òde ọ̀dọ̀ wọn. Lẹ́yìn ìgbà náà iwájú Muslim grammar school ẹsẹ̀ títì ní sambọ̀dù yìí wà. Everybody ní mọ́ à ń ṣe program tó bá jẹ́ mùsùlùmí níbẹ̀. A sì rí tó fi ṣe ohun tó ṣe ó ń kọjá lọ ni. Àmọ́ lẹ́yìn tó kẹta tó kọjá níbẹ̀ bẹ́ẹ̀ la ń gbọ̀n kékeré. Ọba ògbówó lọ́wọ́ rẹ̀ o. Kíbu ìmọ̀ọ́mù ìlú òsì gba owó lọ́wọ́ rẹ̀. Èmi tí mò ń sọ̀rọ̀ ni Alhaji Adam Lawal alága ìdàgbàsókè. Àgbà kọ́bọ̀ ní ọwọ́ rẹ̀. Sunday Igboho ọmọ wa ni o. A sì lè padà lẹ́yìn ọmọ wa ní Igboho. Mélòó ni ara Igboho lára ilẹ̀ Yorùbá tá a sọ pé àtẹ̀lélẹ̀ Yorùbá mi tílẹ̀ Yorùbá bá ń lọ. Igboho ní sáré láyé bá mi sọ pé amínà. Pátá gbogbo Yorùbá níbẹ̀ ni làwa lè lọ. Bá mi ṣe àpọ́gàmù ẹjọ́. Lẹ́yìn Igboho la wà. Bàbá wa ààrẹ mùsùlùmí ìlú Igboho àwọn náà lè ààrẹ gbogbo mùsùlùmí yẹn. Ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun. Ẹ̀yin ẹ bá àjẹ bá gbogbo àgbáyé sọ̀rọ̀. Lórí ohun tí Gumi ṣe níbí tó àwọn ọmọ ń pa ẹ̀ bí gbèyàn jalè wọ lúùlú ni torí ohun tá à ń sọ ya ti mọ̀ fún wọn mọ̀ gbọ́ níbikíbi. À ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run gbogbo etí tí máa ń gbọ́ etí ní òní di o. Ojú tí ń wò wá ojú náà ò ní fọ́. Alhaji Òṣèlú Ọlágòkè ni èmi ṣe tí mo jẹ́ bàbá Sunday Igboho. Pẹ̀lú mi níbí. Jami Ifá ń bẹ pẹ̀lú mi. Ifá gbogbo rẹ̀ mọ́. Ifá gbogbo Ṣàgámù gbogbo rẹ̀ mọ́ àwọn ni wọ́n dúró yìí. Ọlọ́run ìrọ̀rùn náà ni Sunday Igboho fi ìlú Kútọ́nù sílẹ̀. Igboho sà ó bàbá Dami àgbáwo. Èyí tí Gumi sọ pé òun fún lèmọ́mù nígbà òun fún ọba nígbà kò sí ohun tọ́jọ́ ọba ọ̀nà oníbodè tilẹ̀ Igboho kò tẹ́wọ́ gba sísì lọ́dọ̀ ẹnìkan àwọn náà tá a sì jẹ́ olórí ìlú àtẹ́wọ́ gba nǹkan kan gẹ́gẹ́ bí ohun tálágà ló wí tó èmi mo ìtọ́jú lórí mùsùlùmí ohun tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ohun nìyẹn nílùú Igboho Ọlọ́run fi wá lára balẹ̀ o ìlú Igboho ò ní bàjẹ́ Ọ̀yọ́ state ò ní bàjẹ́ o Nàìjíríà ò ní bàjẹ́ lápapọ̀. Ààrẹ. Àwọn Ifá Igboho náà ń pè ní Ifá Igboho second command Sunday Igboho. Àwọn àgbà máa ń pa òwe kan pé tí ọba ọba sílé ìrẹsẹ̀ ọba máa ń sọ̀rọ̀ tó máa ń dún ramúramù. Gumi ti ń pẹrẹ lóhun tí ò tó ohun tí ò tó ni Gumi ń pẹrẹ o. Gumi tí ò jẹ́ kẹ̀kẹ́. Gumi ohun tí ò tó ni o. Ṣé rí ohun tó ṣẹlẹ̀ sí ohun tó ṣẹlẹ̀ yẹn à ń fi tọ́lọ́hún ṣe ni. Tọ́lọ́hún là ń fi ṣe o. Nígbà tí àlejò wa yìí dé nísìn àáfàá ńlá yìí tá a mọ̀ pé ẹni Ọlọ́run ni kò síbi tí gbogbo ọba tó ń bẹ ń gbò yìí ló dé ilé wọn tó kí wọn lọ́kọ̀ọ̀kan ó délé lèmọ́mù ó délé alága ìlú gbogbo àwọn àlú wa tẹ̀lé wa ẹnìkan wà ń bọ̀ láti ìlú ibi tí wọn ò mọ̀ ọwọ́ kó mọ̀lú sínú ọkọ̀ ó dẹ́yìn odi ọwọ́ já mọ̀lú yẹn lẹ̀ ó sáré ṣe nǹkan pápápá ọlọ ni wọ́n mọ̀ fi gbowó lọ́wọ́ àwọn tójú wọn dúdú ni wọ́n mọ̀ fi gbowó lọ́wọ́ àwọn àtójú wọn dúdú. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín orílẹ̀-èdè ò ní bàjẹ́ o ẹ wọ́nu Gumi o kọ́ mọ́ padà wá bímọ o Igboho ẹ ṣe bí téèyàn wà téèyàn mọ̀ sọ pé òun kógun bọ̀ wá bá ajá ń bí o alálẹ̀ ilẹ̀ yóò ní gbà fún o wọ́n ẹ dá nǹkan tí ọ̀dà sílùú Igboho Sunday Igboho ọmọ dáadáa ni kìí sọlẹ kìí ṣe 419 níbi tó sì lọ yẹn lágbára ìlú Igboho Ọlọ́run ojú kó mbẹ̀ láyọ̀ ní ó kó mbẹ̀ láyọ̀ ọmọ akínláwa o nílùú Igboho àwọn màálù tí Gumi ń sọ àwọn ọmọ ibi tó ti rí àwọn màálù yẹn o nítorí pé ẹ sọ fún nínú àwọn nǹkan tó sọ yẹn ẹ wo ọmọ ìlú kan wo ló wà ńbẹ̀ ọmọ ọkọ wo ló wà ńbẹ̀ tí ẹ bá ṣe àwọn ara wọn ọpẹ nìkan ní pòfẹsọ ọpẹ nìkan ní kiri níbo ní ti ń ṣe pòfẹsọ tiẹ̀ nígbà tó bá yẹ pé èèyàn gidi ní Gumi sígbà tó wọlé ṣe pé muslim ló pe rẹ̀ bó ni ò ṣe lọ kírun ní mọ́sálásí kan kọ́ wá dákọ̀ pé tó ẹ̀yin mọ́sálásí yóò ẹgbẹ́ owó bíṣẹ̀bílì láyé o ìpè nítorí òun ni Gumi o òun sì ẹ wá wo ibi tó tún wá lọ ibi tó tún lọ níbi muslim ló tún lọ ṣe ti rí pé Ọlọ́run ó bínú sí
tẹ́nìkan bá rò pé òun ó fi Sunday Igboho wọn gbà yìí lọ́dọ̀ àwọn tójú wọn ọ̀la kì í ṣerú àwa o. Gumi Ọlọ́run ó mú ọ o. Gbogbo agbára tó bá ní àfi tí kò bá sobìnrin ló bí ọ lọ́lọ́run ò ní mú ọ. Àwọn ọ̀dẹ̀ bẹ̀rù àwọn tó ń kó káàkiri gbogbo àwọn tó kó sẹ́rí níjọ́ tí wọ́n kágbọ̀ wọ́n mọ́lé ó wu ọlá Ọlọ́run ni pẹ̀lú ọlá ohun tí àwọn bàbá wa máa ń sọ fún nígbòho pé mọ́ pààyàn o mọ́jẹ̀kẹ́jẹ́ èèyàn tọwọ́ èèyàn bọ́ o ohun tó wò nìyẹn tó fi sájáde ńlẹ̀ kìí ṣe ọkẹ́ fi rẹ̀ kalẹ̀ ní kìí ṣe pé bóyá ìjọba kan ló mú ṣé tó bá fẹ́ bá yín jà ṣe tó bẹ́ẹ̀ ni tó bẹ́ẹ̀ náà àmọ́ gbogbo nǹkan tọ́lọ́run ni a kí àwọn àfa wa tó wá gbogbo ìgbà tí wọ́n bá mọ lọ wọn ò ní sìn lágbára Ọlọ́run wọn ò ní sìn lágbára Ọlọ́run tí Gumi bá fẹ́ wádìí dáadáa kó lọ sílùú Ṣakí kó lọ wádìí sítórì wípé ìgbà táwọn olè kan wá sí Ṣakí tí wọ́n jalè ńbẹ̀ tí agbára àwọn ọlọ́pàá ọ̀ka bí wọ́n ṣe ń bọ̀ wá lùgbòho wọn ò kọjá ní lùgbòho tó fi mú wọn nígbà tó pé àwọn bàbá wa ń bẹ tí wọ́n ń yẹlẹ̀ fún aláburú ẹ̀dá tí ẹ bá ṣe pé wọ́n kàn ṣàánú ẹ̀ kẹ́sẹ́ pé wọ́n mọ̀ wọ́n mọ nǹkan tí wọ́n lè ṣe fún ó ti wá lọ tán ọwá ju kínní kí wọ́n fi lè mọ̀ pé kọjá ṣé àáfàá tó wáyé nísìnyí tí gbogbo àwọn yẹn ó kẹ́rin sí alága ìlú ni ààrẹ mùsùlùmí ni gbogbo àwọn èèyàn ńlá ẹ wo àáfàá tó wáyé nísìnyí ẹ wo lèmọ́mù tó wáyé nísìnyí ṣé àwọn nísìnyí àwọn kan rẹ́rìn ṣé ẹ dákun ṣé wọ́n bẹ̀rù nísìnyí wọ́n ní ẹ̀wù wọn dúró wọ́n bẹ̀rù níbi kíní tó sọ ǹjọ́ yẹn bẹ̀rẹ̀ kíní tó sọ ǹjọ́ yẹn sáré so lẹ́yìn lẹ́yìn kí jìmẹ̀rẹ̀ rẹ̀ sọ gígùn ó kọ́mọ̀ dùgẹ́ aládé o ó stọ́pù ẹ̀ tí máa ń lọ gbogbo bí kíbi kọ́mọ̀ débi mọ́ o àwọn èèyàn tó bá dẹ̀ ní nígboyà tó jẹ́ ìrìn wọn bó jẹ́ Yorùbá gan ló fi lọ́kàn balẹ̀ pé kọ́mọ wá bí àti Yorùbá yẹn àtìrẹ wọ́n jọ parun ni o ìlú Ìgbòho yìí kì í ṣe ibi tí èèyàn kàn lè wá téèyàn wá pé òun fẹ́ wá sí aburú ń bẹ̀ kó tó ní lọ́kàn ló ti jáde láyé o omi tí wọ́n fi dá ìlú Ìgbòho ni o torí pé ìlú Ìgbòho ó láìkì àlejò ó dẹ̀ láìkì onílé Ọlọ́run ó jẹ́ kí kẹ́ẹ́délé dáadáa nípàdé àgbákò gbogbo bí ẹ rí i pé aṣọ funfun lẹ́wọ̀ òun wá wo àmúlùmọ́lá aṣọ tó wọ̀ ọjọ́ yẹn gan ọbẹ̀ tó bí oríṣi mẹ́ẹ̀ẹ́dógún ṣé múra èèyàn dáadáa nìyẹn ẹ dákun ẹ wò àfa àbújá ń dé lónìí irùngbọ̀n rẹ̀ ó dúdú lọ́la irùngbọ̀n rẹ̀ ó funfun ọwọ́ ní Gumi sọ kọ gidi ni mo ń jẹ́ Gumi èmi ń jẹ́ Jamiu mo tún jẹ́ Ifá kí sọ kọ gidi wà ní Gumi nítorí Ọlọ́run ó kọ gidi irú ẹ̀ nìyẹn ni wọ́n ń bá àwọn ọ̀dọ́ bá ṣe ni tí wọ́n bá gbé yẹn agbowó amútiẹ̀ afọ̀n ọ̀dọ́ba ní tiẹ̀ òun náà mú tiẹ̀ lọ. ẹ sọ fún kọjọ kọjá o kò gbọ́dọ̀ gba ọ̀nà Ìgbòho yìí kọjá rárá mọ́ tí ó bẹ gbọ́ ọ̀nà kọjá gbogbo ohun tá mú kalẹ̀ dé láì sí mbẹ̀ tó bá tún bí òun da kó tún gbabẹ̀ kọjá ó wò pé bó jẹ́ òru ló fi wọlé kò ní gbẹ́sẹ̀ kó mi tọ́ wa agbára rẹ̀ so ẹ̀sìn ọlọ́run alága ọ̀dọ́ ọlọ́run ní fílẹ̀ àdúgbẹ́ ẹni tó kù tó fẹ́ bá wa sọ̀rọ̀ ní ìsìn tó máa bá gbogbo àgbáyé sọ̀rọ̀ náà ni alága ọ̀dọ́ ìlú Ìgbòho àwọn náà ilé ọ̀yà alága ọ̀dọ́ ọ̀yà alága ọ̀dọ́ ẹ bá wa sọ̀rọ̀. The youth chairman of the Cage Liberation Forum. As rightly said by the earlier speakers, yes, we are here to denounce what Sheikh Ahmad Gumi said some days not back. Sheikh Ahmad Gumi, ordinary Ahmad. Let's put it like that. Let's honor him. Sheikh Ahmad Gumi, what he said some days back on his way coming from Elisha. He just branched in Igboho here and just do 2 minutes video here, right here, where we are standing here. Sheikh Gumi, as a scholar that he called himself, I think for him, if he wants to do normal thing and follow the normal procedure, before he can do any short
of a kind of thing in Igboho here, is supposed to visit the leaders of this town. If rightly you want to proud himself as a scholar of Islam. So Sheikh Gumi did not do anything of such. He didn't visit the chief imam of Igboho land here. Didn't visit the Kabiyesi Oba Ononibode that we are having here. So what he did is wrong, totally wrong. And we are just using this medium to let him know and let him realize that Igboho here we are standing is not a town that he can just bang on and do whatever he likes. Wherever he is, if at all he's hearing us and he's watching this video, we are using this video to give him a sound of warning that is to desist from a sort of habit. So that's all what I have to say. adúpẹ́ ní ọwọ́ ẹ̀yàkàmọ́ ti lọ lọ́rọ̀ bọ́dà wa leader chairman gbogbo yẹn ọlọ́run kó bá wa dó pẹ̀lú yín. Ànábì wa Muhammad ànábì ní alwaladu sirru abiyi nígbà tí akíkanjú ẹnìkan jáde láyé táwa lọ kí wọn lé wọn á bá ọmọ rẹ̀ wọ́n bá ní ipò tí bàbá rẹ̀ máa wà. Ìgbòho tí mo wọlé nìyí ọkàn mi balẹ̀ inú mi dùn. Àní mo ní pé táwa bá kú lórí tá à ń ṣe yìí ọkàn àwọn tó gbé ọlọ́mọ ò lè bàjẹ́ tọ́lá àwọn ọmọ ò lè débẹ̀ ilé yìí kan mọ́ ṣépè fún aláyéláyé. Wàláì tọ́lá àgbowó ń bẹ ẹnìkan kò fún mi lówó ń bẹ ẹnìkan kò fẹ́nìkan lówó ń bẹ ṣùgbọ́n ọmọ ò lè bá ilé yìí kí ni wọ́n bàjẹ́. Gbogbo tí ń jẹ́ ìran àgbà ọ̀dọ́ ẹni tí ó ti ń múra fún òfin lọ́ọ̀lì kíámọ̀ tí ń bẹ́nu Ìgbòho gbogbo tí wọ́n pè ní ìnira láyé Ọlọ́run níjọ́ kàn wọ́n mọ́ láyéláyé. Àlùwọ́lẹ́dù sírù àbí ọmọ ni ó júwe pé bàbá mi le. Bàbá ń gbàtà dé ìrì lẹ́ẹ̀kan wọ́n ń júwe pé bí àwọn ṣe máa ń rí ní Ìgbòho ní Sunday Ìgbòho ṣe yẹn. Àtúnwá débì gbogbo ọmọ Ìgbòho tún wá sọ wípé ní pé àwọn ọmọ Ìgbòho rí bí a ṣe máa ń bẹ lọ́hùn fún olóyè Sunday Ìgbòho gbogbo ajájọ wí bẹ́ẹ̀ bá fẹ́ fọ aṣọ báyìí ọwọ́ ọ̀rẹ́ òkòkò mọ́ná kó tó di pé aṣọ mọ́. Àníyàn táwa fi ń wí àfi kírísítẹ́nì wo àfáláwo wo mùsùlùmí ni àfi wo ṣùgbọ́n Sunday Ìgbòho èèyàn takuntakun lẹ̀ Yorùbá ni. Ifá bàbá Ifá ni wọ́n jókòó èmi ti mọ Ifá nísìnyí àfà ilẹ̀ ta sí ní Ṣàgámù lèmi gbé wàláì làvin. Sunday Ìgbòho èèyàn takuntakun ni Ọlọ́run mọ́sá àwọn alábíbí àdébù Muhammad ọmọ Adéyẹmọ ìràwọ̀ wọn ò ní kúnlẹ̀ Yorùbá láyéláyé. Àjọ sọ pé bá ti máa ń sọ pé má pàgbò ọmọ Adéyẹmọ má pàgbò ọmọ Adéyẹmọ. Bàbá Kábíyèsí àti báwọn sọ̀rọ̀ bàbá wa ní bá ti báwọn sọ̀rọ̀ bá àdébí tí Adé hàn yín. Bàbá wa Ìmáàmù Ìgbòho bàbá wa Sheikh wa Mudavib. Ẹ bá mi wí sóhun lẹ́ẹ̀kan sí. Ẹ bá mi tún sóhun wí lẹ́ẹ̀kan sí. Gbogbo wa tó tó ní pé Ìgbòho Sunday Ìgbòho kì í ṣe ọmọ lórí ibú ọmọ táwọn fi ayé àwọn fún ni. Tàbí sì pé ìtì ń ṣe yẹn àbá àwọn tó bí lọ́mọ gan fi gbogbo ayé wọn lé lọ́wọ́ pé wọ́n ṣe gbogbo tó ń bá lọ yẹn. Ọlọ́run la bá bí wọ́n ti fi ọwọ́ sí Ìgbòho ní kú láíláí. Mèsáyà wa nìyẹn ní Yorùbá nation. Má pàgbò ọmọ Adéyẹmọ. Èèyàn Ifá pẹ̀lá ṣé Ọlọ́run. Má pàgbò ọmọ Adéyẹmọ. Mèsáyà wa nìyẹn ní Yorùbá nation. Má pàgbò ọmọ Adéyẹmọ. Ọlá àbíbí ànábì Muhammad. Má pàgbò ọmọ Adéyẹmọ. Àti gbogbo àwa ta nífẹ̀ẹ́ sí Ìgbòho. Má pàgbò ọmọ Adéyẹmọ. Gbogbo tí ń jẹ́ ìran ọ̀dọ́ àgbàlagbà bàbá wa ààrẹ mùsùlùmí gbogbo bàbá alága gbogbo yín pátápátá yẹn ní fọmọ yín dé tẹ̀sẹ̀ yìí ní fi ẹ̀jẹ̀ yín dé tẹ̀sẹ̀ yìí ní fàyè yín dé tẹ̀sẹ̀ yìí. Àwọn tí wọ́n ń dààmú àwọn diaspora náà ti rí i pé Ìgbòho èé ṣe olórí bùlù. Bẹ́ẹ̀ni àwọn aráàlú Ìgbòho ti gbàbọdè. Àwọn aráàlú Ìgbòho gbàbọdè o ibẹ̀ láwa yìí o ẹ máa bọ̀rọ̀ yín lọ. Ìgbòho ń bẹ nínú tó yẹ pé ilẹ̀ Yorùbá tí wọ́n múra fún ogun tí ń bọ̀ wá pé tó bá wá òní fara rẹ lọ. Wọ́n dúró re gidi gan. Ìgbòho dúró re so ẹ̀yin tẹ́ ẹ bá ń gbìyànjú ẹ kọ̀ntínú gbìyànjú yín. Yorùbá nation dandan ni ó máa wáyé bàbá wa Ifá ẹnifẹ̀mí yín dí o ẹnifẹ̀mí yín dí o. Mo tún rí lédè àbá ẹ̀tún wá tuntun sí àbá ẹ̀tún wá tuntun sí bàbá Ọlọ́run ní jẹ́ gbà àdánwò ní kàn yín láíláí wọ́n là sáwọ́fà yìí tí ká rọ̀ fún ká láti kó ńlẹ̀ bàbá wa gbadé lákùn má jẹ́ wọ́n kú láíláí láti bá àwọn láwọn níta ìwé yìí mo ní kálukú ló làfà o bàbá dé lákùn káwọn wà lọ́ǹgẹ̀ ìsájà nàṣírù láì wàlífàjú bá a dà á. Àwọn tá a sọ ojú wa yìí láti kú wa lọ́dọ̀ federal government
kò ní wọ́n lára o kò ní wọ́n lára o ṣùgbọ́n tọ́lọ́ bá ti ṣọ́ èèyàn ẹnu ọkọ̀ ò lè mú láíláí ìṣọ́ ọlọ́run tó ń lọ́wọ́ àjọ wúri lọ ọlọ́dà kò dáàbò wá lórí ìṣáájá nasiru láì wàlífàtì bá àdá wọ́tà pàtí àdá àbálí àmúlòlè làkọ́díjà kún ìrísùn wálé ìlà àfùwà àmúlà wọ́kùnrin sí yùyú yìí ní ìjẹ̀mí ìsàdá. Gbogbo wọn sọ pé òun là fẹ́ kọ́ lọ́hùn bá wa fẹ́. Òun là fẹ́ kọ́ lọ́hùn bá wa fẹ́. Yorùbá nation làwa ń béèrè. Òun là fẹ́ kọ́ lọ́hùn bá wa fẹ́. Ẹni sójú àmọ́ bàbá wọn Yorùbá nation làwa ń béèrè. Òun là fẹ́ kọ́ lọ́hùn bá wa fẹ́. Federal government ibi tí Gumi wá rèé o. Ẹni Muslim global community kí la fẹ́ jẹ́ káyé gbọ́ òun la fẹ́. Yorùbá nation làwa ń béèrè òun la fẹ́ kọ́lọ́hún bá wa fẹ́. tọ́ àti akí gbogbo ẹ̀yin aráàlú Ìgbòho ẹ̀kú àlejò wa lọ́pọ̀lọpọ̀ gbogbo àgbáyé ní wò àwọn táwọn bẹ lórí platform èèyàn ti lé 1000 èèyàn 1000 plus lọ́wọ́ wà lọ́wọ́ káàkiri àgbáyé wọ́n wà láyé Amẹ́ríkà wọ́n wà ní London gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ìlú Ìgbòho ọ̀gbàbọ̀dé o Gumi Ọ̀yọ́ wa ni o ibi tí Gumi wà rèé o Muslim Grammar School Mọ̀dẹ́kẹ́ Ìgbòho ibi Gumi Ọ̀yọ́ wa ni o Ọ̀yọ́ ṣe Gumi ọ̀wà dá skul lẹ́ o torí táwọn sọ ni pé Gumi wá dá skul lẹ́ nípò ọlọ́run ẹ̀ ti wá ara lẹ̀ láti gbọ́ ara o skul yìí ti wà nílùú ìnẹ́sẹ̀ yìí ẹ̀ ti dálẹ̀ 2003 ni wọ́n ti dá skul yìí sílẹ̀ Gumi ọ̀ralẹ̀ lọ́wọ́ ọba Ìgbòho Gumi ọ̀ralẹ̀ lọ́wọ́ ìjòyè Ìgbòho Gumi ò sì ralẹ̀ lọ́wọ́ àwọn ìmáàmù Ìgbòho ọmọ ìlú Ìgbòho kẹkàn ọ̀talẹ̀ fún Gumi o àwọn aráàlú Ìgbòho ò sì rí Gumi rí ṣùgbọ́n torí pé Gumi ó ní èròǹgbà burúkú lọ́kàn Ọ̀yọ́ wá sínú ìlú Ìgbòho Ọ̀yọ́ wá ni o wàhálà Ọ̀yọ́ wá ni bí Gumi ọba yọ wá kí ló dé tí ò lè sálámà sí ìmáàmù òlù tí ọba tiẹ̀ lè sálámà sọ́ba gẹ́gẹ́ bí a good Muslim gẹ́gẹ́ bí mùsùlùmí gidi mo kàn ti yá ayé àlùkò àkàlẹ̀ kan pé Ọlọ́run sọnù àlùkò àkàlẹ̀ pé látẹ́dìkù lùbùyú táwọn Ọlọ́run ní ẹ má wọlé kan o ẹ má wọlé gẹ́rà bùyú tìkún tí kì í ṣe lé yín ẹ má wọnú òlù kan tí kì í ṣe lu yín o àtàtẹ̀sẹ̀ nísù àbí kẹ́ ẹ gbà yọ̀ǹda lọ́wọ́ àwọn aráàlú wàtúsálìmù àlàálíà kẹ́ ẹ wá lọ mọ sálámà sí àwọn aráàlú yẹn pé sàmà lẹ́kọ̀ọ́ mọ wọnú ìlú yín lẹ́ni o ẹ dákun ibo ni màá dé sí owó náà ṣe ń sẹ́nu ìlú yìí o ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ Gumi ò ṣe báyìí ó wọnú ìlú kò kí ọba Gumi wọnú ìlú kò kí jòyè Gumi wọnú ìlú kò kí màmú ìlú kò kí àáfà kẹ̀kẹ́ nínú ìlú kò sálámà kẹ̀kẹ́ sẹ́ni kẹ̀kẹ́ nínú ìlú àtolórí ọ̀dọ́ ṣé bẹ́ẹ̀ ni Gumi ọmọ gan o Gumi ọmọ gbọnú o torí pé Gumi lọ́dọ̀ tèmi o wàláhì má ṣe ń pè ní Islamic scholar eléyìí Gumi kì í sáfà Gumi you are not an Islamic cleric kó o lè bá a gbọ́ o lè má gbọ́ Yorùbá lọ́jọ́ máa ṣe ìbò lẹ́ẹ̀kan èmi náà fagídí sọ nbọn bí mo ṣe gbọ́ ọmọ lẹ́sẹ̀ ń gbọ́ èyí tẹ́ ń gbọ́ wá ìdákun o Gumi you are not a good Islamic scholar for you to bank someone town in Igboho and you cannot visit any Islamic scholar you cannot visit any oba you cannot visit anybody you snake in. So eléyìí àwa bíi láti wá ṣe ìwádìí pé ṣé lóòótọ́ làwọn ará Ìgbòho gbàbọ̀dè ṣùgbọ́n ẹ dákun gbogbo àwọn tí wọ́n ń sọ lórí social media bí àwọn aráàlú Ìgbòho gbàbọ̀dè fọmọ kò rí bẹ́ẹ̀ o ẹ dákun ẹ má sọ nǹkan bá mọ àwọn tá a ti ṣe fídíò lórí rẹ̀ ìlú Ìgbòho lọ́wọ́ olórí ọ̀dọ́ ti sọ̀rọ̀ alága ọ̀dọ́ ti sọ̀rọ̀ alága gbogbo ọjọ́ tí a máa inú ìlú Ìgbòho wọ́n ti bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ààrẹ mùsùlùmí Ìgbòho wọ́n ti sọ̀rọ̀ kódà èmi àti kábíyèsí gẹ́gẹ́ tún sọ̀rọ̀ lórí fóònù wàláhì èmi àti kábíyèsí ìlú Ìgbòho a sọ̀rọ̀ lórí fóònù gbà mọ́ wọ̀lú adọ́dọ̀ ìmáàmù òlù tí bí làwọn àwọn náà lù àwọn ọ̀fẹ́ yẹranko bí Gumi ṣe yẹranko nínú àwọn báwo làwọn náà ṣe wá hùwà ẹranko Gumi hùwà ẹranko hùwà màálù káwọn náà wá wọnú òlù kákan wà máa ṣe fídíò láì yọjú sí ọba láì yọjú sí máàmù láì yọjú sẹ́nì kankan eléyìí ó bad
ṣùgbọ́n ó kù tọ́pọ̀ káàtó. ó kù púpọ̀ káàtó gbogbo ẹ̀yin aráàlú Ìgbòho pátá Ọlọ́run bá wọn máa bá wa dúró tì yín o Ọlọ́run ní fi sílẹ̀ o látòrí kábíyèsí bàbá wa bàbá gbogbo ìlú Ìgbòho pátá bàbá gbogbo apátá Ọlọ́run dákun jẹ́ kẹ́mi ń wógùn Ọlọ́run jẹ́ mi ń wógùn Ọlọ́run bá wa jẹ́ mi ń wógùn má jẹ́ ká fa ìsàn lùgbà eléyìí tó kù tá lò láyé ọlọ́mọdé àfa ìsàn lò Ọlọ́run wa jẹ́ ká pẹ́ lórí àpèrè náà ẹ jẹ́ àṣẹ yá ṣe wàláhù ya'simuka minan nas wàláhù ya'simuka minan nas wàláhù ya'simuka minan nas alifati jẹ́ àṣẹ fati àkọ́ fún wọn. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Lẹ́yìn rẹ̀ adọ́dọ̀ bàbá wa Imam Bashir nínú òlù tó jẹ́ bàbá ìmáàmù ìlú Ìgbòho àwọn náà bá wa sọ̀rọ̀ àwọn Imam Mudasir bàbá wa Imam Mudasir ẹ̀yà ní ṣe wallahu ya'simuka minan nas wallahu ya'simuka minan nas wallahu ya'simuka minan nas bàbá bá wa sọ̀rọ̀ wọ́n ṣàdúrà tó pọ̀ fún wa gbogbo wọn fìfẹ́ hàn wọn àgbowó kankan lọ́wọ́ ẹnì kankan wàláhì al-Qur'an wàláhì Gumi ọ̀yọ́jú sẹ́nì kankan o wẹ̀rẹ̀ màjìnnọ́nù ní Gumi o màjìnnọ́nù ní Gumi o ṣàkíyù ní Gumi o kódà àwọn bàbá yìí ní àwọn ọ̀rọ̀ sábà wa sọ àdúrà àwọn bàbá nínú ìlú Ìgbòho àdúrà àwọn lọ́gbà torí wọ́n jẹ́ kó yẹ pé tó bá jẹ́ pé àwọn ọ̀dọ́ Ìgbòho wọ́n rí Gumi ni ó jẹ́ ṣe ká pa Gumi. àdìsá àgbẹ̀lẹ̀ onípínlẹ̀ yìí ẹgbẹ́ bá yẹ ó lè wá aṣọ ààrẹ kó padà wá o kò ní lọ kéré gan bá ṣe kéré kí ẹ mọ fi sojú ni o bá fi yóò ké tààrà ni o. àdúrà àwọn ọlọ́gbà torí pé tán bá pa Gumi síbí ẹ̀dá kan kí ni fẹ́ díàgbọ̀n kí la fẹ́ kán bá wọn fà so àdúrà àwọn bàbá yìí náà lọ́gbà tán ká tó bá jẹ́ pé lọ ká Gumi mọ́ ibí yìí ni wàláhì òkú Gumi náà bàgbé lọ bí torí pé ìgbà táwa gẹ́ wọ náà lù á rí pé security ń bẹ nínú ìlú yìí o oríṣiríṣi question náà ń béèrè lọ́wọ́ wa wàláhì ìlú yìí kì í sẹ́lù kan tẹ́tẹ́ yẹn ọkàn sọ pé òun wọ̀ ṣùgbọ́n ibi tí Gumi gbà kọjá ọkàn sáré lọ opportunity. títí ńlá ni yóò wá ní so torí ìdí eléyìí kò sí wàhálà kankan o Ọlọ́run ní ẹbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wá sílẹ̀ ọmọ ọba tí wọ́n mú wa káàkiri látàárọ̀ náà lélẹ́yìí ẹ̀yin náà sálámà sí gbogbo àwọn èèyàn káàkiri àgbáyé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. àwọn èèyàn ni mo fẹ́ rọ̀ lórí social media. Al-Qur'an sọ fún wa pé ń jà fún fásikún bìnẹ́bà fatabayyanu. Ẹ dákun tá a bá gbọ̀n kankan ẹ má jẹ́ kan sọ àdọ̀tà ara wa. Ntọ́ da ni pé ká ṣe investigation ká ṣèwádìí wọ́n ní nǹkan báyìí ṣẹlẹ̀ wọ́n ní Gumi wá sí Ìgbòho ẹni tó kọ́ pè mí níjẹta lórí fóònù ó ní Gumi wá Ìgbòho mo ní kò wá ó ló wá mo ní kò wá ó dẹ̀ ṣẹlẹ̀ sí mi ní WhatsApp ó wá ń béèrè àwọn béèrè kan ó lóun fẹ́ mọ kí ni ohun tí ń ṣẹlẹ̀ kóun tó sọ̀rọ̀ ẹnìyẹn Olúwaṣínà Àkànbí so ọmọ wa náà ni Mr Wisdom ọmọ wa ni ọmọ bíbí ìlú Ìgbòho nípa Èkó ní gbé so ó yẹ kó náà mọ program tí mo ń sọ yìí so ohun tó dájú nìyẹn ẹ dákun torí pé tá a bá ń gbọ̀n kẹ́ tá a bá ń béèrè ó ń béèrè sínà a lè mọ sàlàyé pé bó ṣe rí nì but láti mọ sọ pé wọ́n gbàbọ̀dé wọ́n ṣe kinní kan àgbàbọ̀dé o so ìjà tí gbogbo ayé wa ń gbèjà yìí ìjà wa lẹ́ ń gbé torí pé ọmọ wa ni Sunday Igboho bàbá wa ni ẹ̀gbọ́n wa ni ẹ̀dá kan àrà àtà lóṣù mẹ́jà Ọlọ́run níjẹ́ kó bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ àwọn kẹ̀kẹ́ tó ń ṣẹlẹ̀ mo ní láti sáré correct ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ní sọ ìjà ẹ̀sìn ní Sunday gbé lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ kìíní kan ni ọ̀rọ̀ gbá ni ọ̀rọ̀ àwo ni kò rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ o tọ́já sí pé olóyè Sunday Igboho bá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí wọ́n pa ní Ìgẹ̀gẹ̀ Fatai lórúkọ rẹ̀ Dr. Fatai Aborode mùsùlùmí ni àwọn Fúlàní tí wọ́n pa mùsùlùmí ni wọ́n kò ní gbìjà tó bí Christian ní Sunday so ẹni tún alájà tí wọ́n pa alájà Sẹ̀rífà lórúkọ rẹ̀ tọ́jà kó wá fẹ́ sọ̀rọ̀ mùsùlùmí ni ló pé mùsùlùmí nípa mùsùlùmí kò ní wulẹ̀ dá sí rárá ntọ́ wa ńlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìyà ń jẹ Yorùbá so táwọn náà bá dẹ̀ tẹ́jú wọn dáadáa ẹni tó bá jẹ́ ọmọ kọlẹ̀ Yorùbá náà mọ̀ pé ìyà ń jẹ wá so gbogbo bí wọ́n bá ti fọ Yorùbá sẹ́ni bá tú pátápátá extra tire lásán ni so lẹ́nu lórílẹ̀‐èdè yìí
Even Malami sọ nínú fídíò kẹta wò ó ní ìran ẹ̀kan oṣù èdè kan níbẹ̀ lórílẹ̀-èdè ó lóun náà ní Fúlàní so tí ń jẹ́ sí pé àtakù bí wàtà kan ń bá wọn ṣe ta sí wọn wá ni so gbogbo àwọn kan ni olóyè Sunday Igboho ń kọ́ eribi tó sì fẹsẹ̀ lé eribi bẹ́ẹ̀ ni gbogbo ata jẹ́ ọmọ olúgbò náà la fẹsẹ̀ lé so ibẹ̀ náà la wà Yorùbá nation abala ọ̀sẹ̀hun Yorùbá nation so now bá a ṣe fẹ́ nìyẹn Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ olóyè Sunday Igboho Ọlọ́run bá dó tì wọ́n iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú sáàdì ọmọ bọ̀tá ó ṣe rí nìyẹn o. wọ́n wá àtọ̀rọ̀dá fún yín Ọlọ́run bá dó tì yín o pẹ̀lú gọ́lọ́ ẹ̀ ní ṣìṣe àtẹ̀yìn àtàwa Ọlọ́run dá olé wa á délẹ̀ lérí pẹ̀lú gọ́lọ́ la hawla wala quwwata illa billah wọ́n kẹ́ sáré bá ń kọrin ká tó lọ ẹ bá ń pè back to sender ohun burúkú back to sender ohun burúkú kó mọ́ ṣe ráyè wọ kádàrá wa kó mọ́ ṣe ráyè wọ kádàrá wa ẹ̀kún àtò ṣé kò ní bá wa gbé ẹ̀kún àtò ṣé kò ní bá wa gbé àṣàṣì aráyé kò ní dọ́dọ̀ wa àṣàṣì aráyé kò ní dọ́dọ̀ wa ìgbà ọ̀nà ló wọlé ìkẹ́ ìgbà ọ̀nà ló wọlé ìkẹ́ ìgbà ọ̀nà ló wọlé àwúrèbè ìgbà ọ̀nà ló wọlé àwúrèbè àní ìgbà ọ̀nà ní kíre wọlé wá ìgbà ọ̀nà ní kíre wọlé wá dúró tì wá Ọlọ́run má padà dúró tì wá Ọlọ́run má padà ràgàbò wa má jẹ́ abógun lọ 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 dúró tì wá Ọlọ́run má padà ràgàbò wa má jẹ́ abógun lọ ogun wà níwájú ogun wà lẹ́yìn ràgàbò wa má jẹ́ abógun lọ ogun wà lọ́tún ogun wà lósì ràgàbò wa má jẹ́ abógun lọ ogun wà lókè ogun wà nílẹ̀ ràgàbò wa má jẹ́ abógun lọ ọlá ṣáájú ẹ̀dá tí ń jẹ́ Muhammad ràgàbò wa má jẹ́ abógun lọ látòkè délẹ̀ ràgàbò wa má jẹ́ abógun lọ látòkè délẹ̀ ràgàbò wa má jẹ́ abógun lọ bàbá wa Sheikh mú dásí ràgàbò wa má jẹ́ abógun lọ ìwọ́lá tó yẹ ṣe àjírà sí mi ràgàbò wa má jẹ́ abógun lọ ó ní àképè ẹwà dá wà lóhùn ràgàbò wa má jẹ́ abógun lọ kọ́tà mọ́ béèrè pọ̀ lọ́hùn wá dá ràgàbò wa má jẹ́ abógun lọ Yorùbá látòkè délẹ̀ ràgàbò wa má jẹ́ abógun lọ. Kọ́lọ́run bá wa ṣe dáadáa fún bàbá wa Kọ́lọ́run bá wa jẹ́mi bàbá wa Gbadé lakọ́ lọ́jẹ́ mi ogun bàbá wa Gbadé lakọ́ lọ́jẹ́ mi ogun Kọ́lọ́run bá wa ṣe dáadáa fún wa Kọ́lọ́run bá wa ṣe dáadáa fún wa bisimilayi fatiha bisimilayi إياك نعبد وإياك نستعين اهدنا صراط الذين أنعمت عليهم àwọn àfáà wa fẹ́ àwọn náà fẹ́ ní àwọn kankan. Alhamdulillah àdúrà ni èmi fẹ́. ṣe program yẹn. Èmi ni Alhaji Abdulrasheed ẹgbẹ́ ọmọ Arikeoyo alámọ̀lẹ́yẹkẹ́ ó wà sí kíni. ẹ̀yìn bá rẹ̀ Muhammad. ṣe rí ọpẹ́ tí mo kọ́kọ́ dún ni pé Ọlọ́run ní kí àwọn àbáyọ wọlé láyè fún ẹnì kẹ́kẹ́ ní pé à ń bọ̀ wá wọ́n sì dé ìgbà wọ́n sọ̀kalẹ̀ sọ́dọ̀ bàbá Gbadé lakùn èmi ti wà lọ́nà ẹnu sẹ́kẹ̀ níbi àwọn ti pè mí ọyá mọ́ dámọ́ sí ìrìn padà bọ̀ wá sílé mo wá padà nígbà tí mo débẹ̀ mo bá àwọn àfa wọn ní ojú yìí mo mọ̀ rí dáadáa nínú social media wọn láwọn náà ni bàbá wa ní ohun tí wọ́n gbé wáyìí èmi ni mo lè báwọn rin ìrìn àjò rẹ̀ àyà mi bẹ ẹrú bà mí ṣùgbọ́n alhamdulilayi pé bá a ṣe wá tẹ̀sẹ̀ bọ̀ ní àjò yẹn àti Àbájámi ọmọ ọba ibi tọ́lọ́run wá ní kọ́ já sí nì nítorí pé ìbàjẹ́ yẹn ti pọ̀jù láti bí ìjẹta sí jẹrin a ó ní agbára gẹ awágẹ́ à lè sùn
ṣùgbọ́n ọba tó wá ní kí gbogbo àgbáyé tí Gumi sẹ́ndì kíní rẹ̀ sí tọ́lọ́run wá ní kí gbogbo àgbáyé tó mọ gbọ́n tá à ń wí nílùú Ìgbòho ẹ jẹ́ ká sọ pé alhamdulilayi. mo wá ṣàdúrà fún bàbá wa Alhaji Abdulhakeem Ọládọ́gba tí wọ́n fi ẹ̀mí wọn lẹ̀. Àwọn kọ́ ni kìí ṣe wàláì Ìgbòho ni wọ́n wá fọ̀ mọ́. Ọba tí wá bẹ̀dẹ̀ àtọ ọ̀rọ̀ ẹrú tí fídíò ọlọ́run kọ́ bá tó ọ̀rọ̀ yín. Ọlọ́run mọ́ mú yín o. Ọlọ́run mọ́ fà yín. Mọ́ mú yín fáwọn tí ì mú ni. Ẹlọ́kàn afẹ́ mọ́ bọ̀. Ọládọ́gba ni wọ́n ń sọ fún yẹn o. Mọ́ fà yín mọ́ mú yín fáwọn tí ì mú ni. Ọlọ́dọ́gba Ọlọ́run mọ́ fà yín mọ́ mú yín fáwọn tí ì mú ni. Mọ́ fà yín mọ́ mú yín fáwọn tí ì mú ni. Tí múni tẹ́ múni tẹ́ wọ́n ò lè gbà yẹn lẹ̀ o. Máa yín fáwọn tí ì mú ni. Kọ́wọ́ láàfà wọ́tájú ní àdábì. Máa mú yín máa fà yín fáwọn tí ì mú ni. Kọ́wọ́ láàfù àjí bàbá àgbájé. Máa mú yín máa fà yín fáwọn tí ì mú ni. Kọ́wọ́ wọlá ayé gbà mí bàbá mi lọ́ba. Máa mú yín máa fà yín àtẹ̀yìn àtàwọn àfa àtàjọ wá lápapọ̀ ọlọ́mọ mọ́ ní kọ̀kẹ́yìn alága wa tó jẹ́ alága ìjọba ní gbogbo olùkọ́ ọlọ́mọ mọ́ wọn náà ààrẹ wa ọlọ́mọ mú wọn bàbá wa ifá wàn Muhammadu Jami ifá ọkùnrin takuntakun lójú ogun Ìgbòho ifá gbogbo kárí ayé ó ti di jẹ́nẹ́rà ọlọ́run kọ́ wọlé títóbi àná màmá ọlọ́run mọ́ mú yín mọ́ fà yín lẹ́yìn tó mú yín lọ́wọ́ àkútà yóò ní mú yín táńpà yóò ní mú yín tìjọba yóò ní mú yín bàbá wa olú ọmọ Ìgbòho bàbá Dami ibi tó wà yẹn òun kọ́ àwọn kọ́ ṣe bọ́wọ́ Ọlọ́run ni àwọn kọ́ ṣe bọ́wọ́ Ọlọ́run ni ẹjẹ́ gbá pé àwọn kọ́ ó wọ́ Ọlọ́run ni àwọn kọ́ ó wọ́ Ọlọ́run ni ibi tí bàbá Dami tó wà yẹn àwọn kọ́ ó wọ́ Ọlọ́run ni ìsílẹ̀ rẹ̀ kọjá rírọ̀rùn àwọn kọ́ ó wọ́ Ọlọ́run ni bàbá Dami kó dé ní ìrọ̀rùn àwọn kọ́ ó wọ́ Ọlọ́run ni Sunday Igboho bàbá Dami òòṣà gbogbo ẹni tí máa ń pètò pèrò kókó kú òun ni kò mọ kú àwọn ní kúkú ọmọ pa àwọn ní kárùn ọmọ pa kíkà ọmọ ọmọdé bá ṣe wọ́n ní bájá bá wọlé tọ ẹkùn máa ń fò ẹ̀jẹ̀wẹ̀ wọ́n wá ní ajá àbí ká sọ pé wọ́n ní ìkòkò àtajá tó máa pàdé ara wọn ajá ìnáwó fẹsẹ̀ ìjẹ̀wẹ̀ ibi tí bàbá Dami wà ó yèrè Ọlọ́run ó fẹ́ pa ni ó sì fẹ́ yẹn lè mọ̀ ọ wá sèfù ẹ̀ síbẹ̀ ń wà àwọn tó sèfù ẹ̀ sí mọ́ pa síbẹ̀ ń wà lọ́jáde láyọ̀ èrò ọ̀tá mọ̀sẹ̀ lórí ẹ̀ gbogbo ọ̀rẹ́ ẹ̀ta wá dúró yìí nínú kòtò ọ̀tá la wà Ọlọ́run ní fàyẹ̀ yọ ẹnìkọ̀ọ̀kan náà mọ́jà ta orí ajẹ́ o ọ̀là kúdí ọ̀là ìrádà ẹ wá jẹ́ àtẹ́wọ̀ síwájú ká sọ pé Allahumma àmín Allahumma àmín Allahumma àmín Allahumma àmín lọ́wọ́ rẹ̀ bàbá Dami Allahumma àmín lọ́wọ́ rẹ̀ ọba yàrá bí o Allahumma àmín Allahumma àmín tí ṣe kò rà mí Allahumma àmín àtọ́jú ilé àdábì Allahumma àmín Musa mi Allahumma àmín Allahumma àmín Allahumma àmín wala quwwata illa billah.
alam tara kaifa al jama'atu rahma alam tara kaifa bó ṣe lè ògùn wọn plan tàwọn àṣàbùlì fíìlì ju plan tẹ́lẹ̀ yìí lọ. bẹ́ẹ̀ni lórí ìlú Ìgbò àti lórí gbogbo ilẹ̀ Yorùbá. gbogbo ìdíjà rẹ̀ bàbá wa sáyẹn plan ni àwọn Fúlàní wọ́n gbé sí ọwọ́ Gumi òun wá darapọ̀ báwọn federal government àwọn federal government wọ́n rán òun iṣẹ́ wèrè pé wọ́n jẹ́ káàkiri ayé alámùtàrà kẹfà ẹyọ kọ̀ọ̀kan gbogbo ọmọ Yorùbá tó bá lógun ní fámìlì báyìí nísìnyí kó fogun fámìlì ẹ̀ lẹ̀ ogun fámìlì tí ẹ fẹ́ máa jà yẹn òun kéré gidi gan ogun tí ó wà níta nísìnyí front camera mo ń lò ní ogun tó wà níta nísìnyí ogun tí ó pa àwọn fámìlì rẹ̀ run ni wọ́n ń gbé bọ̀ yẹn alámùtàrà kẹfà ẹyọ kan tó ní bísímìláyì nínú bó ṣe léwu kí plan yẹn ó sọ́lìdì tó ọlọ́mọba wa dàáwó gbogbo ẹni bá ti wá ké tógun bá ṣẹlẹ̀ yóò máa kan lọ àwọn kókù láyé ni àwọn táwọn jọ ké báyìí Ọlọ́run mọ́sá yọ̀ǹda wa káwọn ọmọ wà láyé tiwa nírọ̀rùn tọ́lá wọn fẹ́ẹ́ tó lè gbọ́dọ̀ sọ pé sùkẹ́ àlékún sùkẹ́ irú wọn ní má wulẹ̀ bá a ké wọ́n máa ní ìpínlẹ̀ sùkẹ́ irú wọn ẹ má wulẹ̀ ké títí ṣùgbọ́n tí wọ́n gbé ní pé ìṣá àlà alámùtàrà kẹfà ẹyọ kan tó ní bísímìláyì nínú àwọn táwọn wò gbé wà nù nira yẹn Ọlọ́run bá fara dẹ̀ wọ́n bisimilayi rahman rahim alámùtàrà kẹfà fara kúkà bí aṣá àbísí alam yaj'al kaydahum fi tadlil wa arsala alayhim tayran ababil tarmihim bihijaaratin min sijil faj'alahum ka'asfin ma'kul. ẹyọ kan ló kù aláwọ̀ sọ́lí aláṣẹ sọ́láàtì fati àbí kílẹ̀ mọ̀ pé tí àwọn Gumi ní kókò dá òun àwọn akẹ́yọ̀ kan sí bàbá wa ṣé òmùdá viru mo ti ara alájíwá fọwẹ́wẹ́ mo fi mọ ọmọ kéwọn wọn alájíwá àlífà ṣé ònúrà kim àwọn ni mo kọ́ pé láàárọ̀ yìí pé afẹ́wọ̀ Ìgbòho wọ́n wá tọ́ pé báyìí ní kẹgbà a sì rìn lọ́rùn ọlọ́dẹ sí rọrùn àti wá débì òtún wá bá ẹgbẹ́ mi Ifá ẹgbẹ́ mi lọ́dún oyè o àfa àti bá ti dáwọn eléyìí ìyá rẹ̀ ò lè nà mí àwọn tó dún wọn ti dáwọn eléyìí ìyá rẹ̀ ò lè bẹ́ wàláì tàláì àti wọ́n pàdé wọn bì sọ̀rọ̀tì fàtì àwa tí ẹ̀mí wa ń bẹ nísìnyí torí bàbá wa ṣé òmùdázìr sẹ́ẹ̀ àti mọ̀ wọ́n ní wòlíì nísìnyí ó ti pẹ́ gé o wọn wàá gbẹ́fẹ́ nìkan kára yẹ ṣé Ibrahim nìkan náà gbà fún tọ́lọ́ wà pé ṣé Ibrahim àwọn gẹ́gẹ́ lànà Muhammad ànábì ni Ọlọ́run àbí ṣé bẹ́ẹ̀ kọ́ dìbọ́ọ̀kì nìkan ní bẹ́ẹ̀ kọ́ ewu wàláì bẹ́ẹ̀ ni wí ti ẹ̀dá káwọn kẹ́ bẹ́ẹ̀ kọ́ ṣé sọ̀rọ̀tì fàtì yẹn á wàá ké gbogbo àwọn tá à ń bẹ nísìnyí má jẹ́ ká fi ẹnu ọ̀sọ̀rọ̀tì tá a bá pín tán ọlọ́mọdé kan fi kúrò ọlọ́run lẹ́sìn gbogbo ayẹyẹ sọ́láàtì fàtì aláwọ̀ sọ́lẹ̀ àlá سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين